Àjíbọ̀jọ́ gbogbo dàbí ègbé ọ̀tá fàkàn pènìyàn mẹ́fà. Ọmọ ọlọ́pàá dídìná Ọ̀ṣúndínà lọ́ọ̀fà lọ́pàá tí lóòrùn jagunjagun ni Ọ̀ṣúndínà ọkú ọbẹ̀ ní ara rẹ̀ kalẹ̀ nítorí Ìbàdàn àwọn ọlọ́pàá jọ̀rọ̀ sùn. Bákan náà mo rò pé a rí fídíò tó jáde ní àná lẹ́yìn tí wọ́n ti pè wá pé ká jẹ́ kí ogun omi ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ mò ń rí mo ní àwọn bíi 5 ẹ̀ lọ́wọ́ láti ìgbà yẹn tí bàbá mi ti pè mí táwọn àgbààgbà pè wá pé kí n gbàgbé ẹ̀ ká jẹ́ kó ogun omi. Mo fi ọba tó dáyé dọ̀run búra tá a lè mí tí olórí ẹbí wa tí wọ́n tún wá bá mi nílé wọ́n wá bù mí wọ́n wá tó kì mí lọ. Ṣé mọ̀gbà tí olórí ẹbí bá ń bú inú sí yẹn pé sọ́mọ àlè ló fẹ́ yà ni wọ́n ń jẹ́ kéèyàn rántí ilé ibi téèyàn ti wá ni ọmọ tí wọ́n mọ ilé wa mọ̀ ó sì morúkọ tí ilé wa ní pàápàá èmi tí mo jẹ́ bàbá ẹ̀ mo sì dọ̀bálẹ̀ ibi tẹ́ ẹ bá ti lọ ni mo lọ ibi tẹ́ ẹ bá tẹ̀sí ni mo tẹ̀sí torí iṣẹ́ wa méjì ni àwa tó bá ń ṣiṣẹ́ tá a bá jẹ́ gbajúmọ̀ tá à ń ṣe irúṣẹ́ báyìí ìjólórin ni o ìjẹ́ agbábọ́ọ̀lù ni o ìjẹ́rú èmi òpè tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ni o á lẹ́bí á sì lólólùfẹ́ á ní ẹbí á sì lólólùfẹ́ nínú àwọn olólùfẹ́ àwọn alátìlẹyìn náà tún wá máa ń bẹ nínú wọn bá a bá ti ń gbọ́ tẹbí láà máa gbọ́ tó olólùfẹ́ láà sì máa gbọ́ ta alátìlẹyìn. yóò wá fẹ́ mọ èyàn wà láàrin arẹwà méjì nígbà míì àwọn olólùfẹ́ ò ní táwọn fẹ́ nì àwọn alátìlẹyìn ò ní táwọn fẹ́ nì àwọn ẹbí ò ní táwọn fẹ́ nì àwa ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yin alátìlẹyìn wa bẹ́ẹ̀ sì láà sì gbọ́dọ̀ bàjẹ́ nínú ẹbí. tí ẹbí bá wá sọ yígbà àwọn ò fẹ́ nǹkan a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ìdínú ẹ̀rí ń gbọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ mo jáde tán ni Ìbàdàn bá ní sọ̀rẹ́ àì lọ sógun nígbà wọ́n sì ló tóótó ṣùgbọ́n wọ́n wá tó jáde gbogbo náà la rí fídíò mo gbé sórí péjì ká bàa lè rí léyìí tó ṣe pé àdáparọ́ ńlá ipe mo gbé ẹran ní Mùṣín ni mo sì sá wá sí Ìbàdàn pé mo sá kúrò lọ́gbẹ́ ẹ̀wọ̀n mo sì sá wá sí Ìbàdàn ọwọ́ adáàkọ̀ Ṣóńdí ní Mùṣín ní gbogbo ọdún 9 tí mo lò lẹ́kọ̀ọ́ rí ìyìn tí ẹ̀ sì yẹn lọ police station pé ẹjọ́ ẹja lọ bẹ́ẹ̀lẹ̀ ìgbà yẹn àáfàá ni mí ẹni tí ó parọ́ ní oṣù pẹ́lẹ́rì òun bẹ lọ́run bàbá wa chief imam àgbà Mùṣín bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi sì ni àbúrò wọn Ìmáàmù Gàzálì àwọn tí ẹ̀ tó wá mi wá Ìbàdàn tí wọ́n mọ̀lé wa nìbàdàn ibẹ̀ mo dẹ̀ ti ní Islamic store gbogbo tí ẹ lọ́wọ́ gbogbo tí mo máa ń sọ bọ̀ tí máa ń sọ story ara mi mọ́ ibẹ̀ mo ti ń tà wọ́n tún wá fún mi láyè nílé bàbá wa Sàlíù tí Barrister kì nígbà tí wọ́n jáde láyé mo ṣe kíọ́sì ibẹ̀ mi èékọ́ rẹ̀ dòdì sí ìsọlọ mo sì ń gbé police station pé bóyá lọ́jọ́ kan pé wọ́n ti wá béèlì ẹnìkan ẹ̀yin náà ẹ̀ tẹ̀lé wa lọ mo sì ń pèrún ní mọ́sálásí Central Mosque Mùṣín tí ó bá sí àwọn àgbàlagbà tí ó bá sí bàbá Káúsára ńlé tí ò sí ìmáàmù wálé tí ò sí bàbá Káúsára sí àwọn míì ní èmi náà máa kírun rátìbí fún wọn. nínú àwọn tó wá ṣèmi jiná ìgbà yẹn gbàgbé èmi àti ẹ̀mọ́ bàbá wa chief máa gba bàbá wa Ìmáàmù Sùláìmọ̀ Ọlọ́run jẹ́ kárí bàbá pẹ́ wọ́n wàá pè mí tẹ́ bá ti rí mi tẹ́ bá tọ́jú mi àti wọ́n bá ti ṣe 3 lókè wọ́n wàá pè mí wọ́n sẹ́wọ́ ṣe pé kí n máa bọ̀ bàbá ọmọ bá mi sọ bẹ́ẹ̀ lára ọmọ ta mí àṣì bàbá rí quality lára mi ńgbà yẹn wọ́n wàá máa béèrè tàn èmi sì mọ̀ tàn wọ́n wàá máa béèrè lẹ́yìn wàá máa sọ yín wàá máa sọ àṣàwọn rí pé inú kíní pákó èlò tí ń ta tíra ìtàn lọ́nà rẹ̀ ẹni tí ó sì parọ́ ní wọ́n sọ pé lẹ́yìn òun bẹ lọ́run
Sondi ò sì pamọ́ ẹni tó sálẹ̀ wọn wàá máa sọ ọ̀rọ̀ yóò máa ṣe ètò fódìdí ọdún 14 àwọn tó lọ gbà ẹ̀wọ̀n sì ní wá escape àwọn ìtẹ́ẹ̀fì mọ irú èèyàn tí wọ́n jẹ́nu. Ó du ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ kódà ẹni tó sọ ọ̀rọ̀ yẹn àtẹni tó ṣètò fún wọn ti àrẹ́ǹjì láwọn èèyàn pé àwọn ò gbé wọn. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú bàbá mi tún sọ fún mi pé jogun omi pé kí n jogun omi. Ẹni tó wá jẹ́ àǹtí fún mi tí mo tẹ̀lé lọ́mọ ìyá òun ló pọ̀n mí dàgbà èyí tó gbà lọ́wọ́ mi tó ọdún 10 tó rábìkú yọ ìyá mi lẹ́nu lẹ́yìn ìgbà tí wọ́n bí òun ló pọ̀n mí dàgbà òun náà tó wá pè mí jogun omi. Ìní bàbá mọ́ ìní ìyá mọ́ àwọn tó kù fún mi ní bàbá àti ìyánu jogun omi. Ṣùgbọ́n bí ṣe ń rí lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ fẹ́ ká take action bẹ́ẹ̀ ló ṣe rí lára tèmi náà torí wípé torí ọjọ́ iwájú ọmọ wa wá jáde wá ní bàbá rẹ tó gbẹran musin tó sá wá síbàdàn bó wá kù sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Sondi tárákùnrin yìí sọ wọ́n wá iléeṣẹ́ ọlọ́pàá lè invite ẹ̀ igbó wọn gbé èèyàn wá torí pé tẹ́ bá fi mí lẹ̀ bẹ́ẹ̀ náà tá a sá àjẹpá àwọn ọlọ́pàá gbowó ṣé fáìlì wa ń bẹ lọ́dọ̀ wọn bí. Èmi sì ti gbọ́ ọ̀rọ̀ yìí làánàtúlá àlàlìkàsíbìn ní òkú ọ̀túnla tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n parọ́ yìí ni wọ́n ṣe ìpàdé tí wọ́n tọ́ga wọn tó ní kí wọ́n máa bà mí lórúkọ jẹ́ làánàtúlá àlàlìkàsíbìn ìbínú Ọlọ́run kó máa bá àwọn alábòsí tí insider ti pè wá tó sọ fún wa ní ẹ fi wọ́n lẹ̀ wọ́n ṣaagùn kọ̀ràn mí wọ́n ṣépè kọ̀ràn mí wọ́n dẹ́rù oníṣẹ́ ẹkú bà mí kò túrúnká lára mi. Kéèyàn máa lérí wípé tóun bá bá èèyàn jà wọn ò foníṣẹ́ ẹkú lọ làwa náà fi wá sọ fún àwọn èèyàn gbára o bí Ṣàngó ń pàràbà tó fàrókò ya bíi ti gí lákọ. Ṣùgbọ́n tá a bá sọ ẹ̀yin tẹ́ ẹ jó lólùfẹ́ wa ẹ lọ wo orí péjì tán Yorùbá over 300,000 follower mo ní èsèré láṣẹ débẹ̀ over 300,000 follower lórí Instagram over 11,000. Mo sì tún rínú àwọn tó jó lólùfẹ́ gbé ààrẹ ẹwẹ́ fìyẹn lẹ̀ wọ́n fi ń wá kinní ni ṣùgbọ́n rárá o ilẹ̀ Yorùbá la wà. Tẹ́ ń bá ń sọ fẹ́mi pé kémi ó jogun omi ojúṣe àwọn àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba dà nílẹ̀ Yorùbá. Sí pẹ̀lú gbogbo wàhálà tá à ń kojú yìí gbogbo Fúlàní ti gba wọ́n ti sọ̀ráǹdì wa tán odidi ẹ̀gbọ́n ni mo fẹ́ sódidi ọ̀rọ̀ ni nǹkan bẹ tá a bá sì ṣọ́ra òjijì ni wọ́n strike. Ṣùgbọ́n àwa tá a wá ń dáàbò bo ilẹ̀ Yorùbá tá a sì ń fi ìtàn dáàbò bo ilẹ̀ Yorùbá mo sì ṣiṣẹ́ lórí orúkọ tí mo ní ni ẹnìkan wá ní bà orúkọ mi jẹ́ mo ṣiṣẹ́ débi orúkọ ẹni mo sì ń protect orúkọ ìran mi mo ń dáàbò bo orúkọ ìdílé mi ìran mi ìlú mi àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ṣùgbọ́n àwọn tó bí mi mú mi lọ́wọ́ lẹ̀ àwọn tó bí mi wọ́n mú mi lọ́wọ́ lẹ̀ mo fẹ́ jáde gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tó níbodè ilẹ̀ Yorùbá. Lánàá mo lérí wípé mo fẹ́ mọ̀ bóyá mo léèyàn bóyá lóòótọ́ ọmọ Ìbàdàn ni mí ọmọ ilẹ̀ Yorùbá ni mí bóyá oyè Ààrẹ Òpìtàn níta ló níbodè tí mo jẹ bóyá mo tó jẹ àtàmì ẹ̀mí ẹ̀yẹ àgbáyé tí mo gbà bóyá mo tó gbà torí mo ṣiṣẹ́ débi orúkọ yìí ni. Year 2000 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa lọ kí from one place to other place 24 years ní tí mo ti bẹ̀rẹ̀ ṣe ìwádìí pé mo bẹ̀rẹ̀ pé mo jáde mo bẹ̀rẹ̀ ní 98 nílùú Ìbàdàn sọ
nígbò ní 2000 mo bẹ̀rẹ̀ sí lọ káàkiri ìlú, nígbò ní 2005 mo dojúkọ Ilé Ifẹ̀, mo sì ọ̀pọ̀lọpọ̀ wádìí ńbẹ̀. Mo ti jiná kí n tó bẹ̀rẹ̀ ìtàn Yorùbá ní ọdún 2010. Mo ṣiṣẹ́ débi orúkọ tí mo ń lò yìí, kì í ṣe pé mo rí orúkọ ń rí. Baálẹ̀ ìlú Ọ̀yẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń rí ilé gbé kọ̀ báyìí. Mo ṣiṣẹ́ débi orúkọ ni, débi pé kẹ́nìkan wá fẹ́ bà mí lórúkọ jẹ́. Ṣùgbọ́n àwọn tó bí mi wọ́n ní kí n tó jogun omi, wọ́n tó mú mi lọ́wọ́ lẹ̀. Ọmọ àlè èèyàn ni ò sì ní gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu. Nígbà tí Barrister Àyìnlá Ọmọwúrà, Barrister ní bẹ́ẹ̀ bá ń tọ́ bẹ́ẹ̀ bá ń bọ ọjà fọwọ́ lẹ́rán. Ẹjọ́ làákọ́ ẹnìkan èyí kọjá, ṣùgbọ́n gbogbo ayé ló ń rí o, gbogbo ayé ló ń rí o, gbogbo ayé ló ń rí o. Ìbanilórúkọ jẹ́ nìyí o. Fídíò yẹn ń bẹ o, ó ń bẹ lórí péèjì wọn, àwọn OPC náà ni o. Ó ń bẹ o, gbogbo ayé ló ń rí o, gbogbo lọ́balọ́ba ló ń rí o, gbogbo ẹ̀yin gómìnà ló ń rí o, gbogbo ẹ̀yin mínísítà ló ń rí o, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń rí o, gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀ ń rí o. Ìbàdàn ni mí o, mo sì mọ tí Ìbàdàn lè dánwò tínú bá ń bí Ìbàdàn o. Bàbá wa Àrẹ̀mọ Ọbásanjọ́ Ẹbọrọ Òwú sọ ní gbogbo òṣèlú lóyè ò ti Ìbàdàn òye o. Ṣùgbọ́n wọ́n tún ní ìjọgùn omi, ṣùgbọ́n tí wọ́n bá fi rú ẹ̀ lọ ṣé wọ́n gbà. Ìtàn ni ò jẹ́ o, ìtàn ni ò jẹ́ o, ìbá ṣe bí ọlọ́ba ìtàn ni ò jẹ́ o. Ọba jẹ̀bi yóò ìran kí ló bí wá, bọ́lá bọ́lá yẹlẹ́ o, bọ́lá lórí. Àwọn akọni tí wọ́n dúró fún bàtẹ ṣe ọ̀kan. Mo kì í lọ́dún kò yí jẹ́, ọdún kò yí ọmọ aláàbí ògbólú. Akájẹ́ wọlé, akájẹ́ gẹ̀ẹ́sì, akájẹ́ òbí ẹ̀kú. Ọlọ́run ìyàwó olóòjọ́ ìyáálé, àbíbí sáná, ọmọ ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe bí egúngún. Ọ̀sánà ògùn bí ẹni sàn. Àmọ́ tí òjò dùn mí, Dr. Síkírù Àyìndé Barrister, ẹ lọ gbọ́ rẹ́kọ̀dù Òkìkí. Ó pànìyàn kò gbànìyàn, ó gbàṣẹ́ l'Ábújá kò gbàṣẹ́ l'Ábújá, ó gbà contract kò gbà contract. Kí ni mo ò fojú wọn rí? Wọ́n ní Barrister pààyàn ló fi fa orí mi èwo ní í ṣe o. Nígbà wọn lọ pààyàn, ilẹ̀ Láláyìndé pààyàn o kí wọ́n tó gbé mi sátìmọ́lé. Ọlọ́pàá ṣe ìwádìí ọ̀rọ̀ o, wọ́n rí i pé wá sí Síkírù mọ́wọ́. Irọ́ wo ni wọn ò pa? Ṣùgbọ́n kò dáa níbi táyé. Ọ̀tọ̀ ni kéèyàn ó parọ́ kó sápamọ́. Wọ́n mú ojú, wọ́n mú ohùn, wọ́n dẹ̀ mú péèjì. Ìjọba ló lágbára lórí iṣẹ́. Apẹ́nìkan lọ́pàá yẹn ní ìsìn ẹ̀ ṣiṣẹ́. Ìjọba lèèyàn lórúkọ jẹ́ ńlá lélẹ́yìí tíjọba dẹ̀ ń rí. IG ń rí o, kọmíṣánná pólíìsì Èkó ń rí o. Ṣùgbọ́n àwọn tó bí mi ní kí n jogun omi, mo sì wá gbà kó gomi. Ṣùgbọ́n tí n bá bẹnu bà lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́, ẹ ní mọ̀ yìí pé bíbí ire ò ní ṣe é fowó rà ni. Ṣé bẹ́ẹ̀ náà la ṣe kéré tó, bẹ́ẹ̀ ni ìran mi ṣe kéré tó, bẹ́ẹ̀ ni Ìbàdàn ṣe kéré tó, bẹ́ẹ̀ Mọ́tàlá ṣe kéré tó. Mà ṣe o, mà ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ kọ́kọ́ pè mí gan ní ààrẹ àti mọ̀ pé ò ní lọ kóòtù. Torí ìbí ẹ̀gbọ́n mi máa sọ pé ó dáa sásìkò tá a fẹ́ lò tí mo fi ń ronú màá máa lọ police station, á máa lọ ilé ẹjọ́, á máa lọ gbákan. Mo fi Ọlọ́run bá búra, àtàná lọ́ọ̀yà mi ti fẹ́ gbégbèsè. Torí mi gan múra tán ni pé mo fẹ́ mọ̀ sí lóòótọ́ mo tiẹ̀ léèyàn àbí ń léèyàn, lóòótọ́ mo léèyàn àbí ń léèyàn. Ṣùgbọ́n mi ì ní sọ̀rọ̀ sí ọ̀gá wọn tó rán wọn, wàláì mi ì ní sọ̀rọ̀, mi ì sì ní sọ̀rọ̀ bínú. Ṣùgbọ́n mo fún ẹni tó gbé kinní yẹn jáde àtẹ tó ṣe interview fún, mo fún un ní ọjọ́ 7 kó ṣe àtúnṣe lórí ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, bí gbogbo ẹbí mi bá bá mi sọ, màá lọ kóòtù o.
ìbanilórúkọ jẹ́ orúkọ mi wọ́n bàjẹ́. Mo fún ní 7 days ọjọ́ méje ń lọ kóòtù ìlẹ́nì kankan bú o ìlẹ́nì kankan bájà. Mo fún ní 7 solid days ọjọ́ méje kó fi jáde yálà o yóò lọ sọ́gbà ẹ̀wọ̀n tí mo ti sá yóò lọ sí Sondi àtẹni tí mo gbé ẹran rẹ̀ tí ó bá fi lè rí ṣe láàrin òní tó bá di ọjọ́ mẹ́jọ màá gbalé ẹjọ́ lọ o. Yìí sì petition Sondi ń gbalé ẹjọ́ lọ o torí pé mo lọ́mọ mo láwọn ọmọ tí mò ń tọ́ mo ní ẹbí mo lọ́mọ ṣẹ́ mo lọ́rẹ̀ẹ́ mo lójúlùmọ̀ tó bá wá di ọ̀la nígbà tí Àyìnlá Ọmọwúrà àti Àyìnlá Olówó yọ̀ tí wọ́n jọ ń búra wọn tó l'Àyìnlá Ọmọwúrà gbé ewúrẹ́ ó wá ní mo bú ọ lólè ó dùn ọ ṣàlàyé pé sọ gbé wúrẹ́ àbó gbé wúrẹ́ òun tó ṣe rẹ́kọ̀dù mi ìdínú màá lọ ilé ẹjọ́ tí wọn bá jáde báwa la wá nílùú bẹ́yìn lẹ nílùú bí ààrẹ òpìtàn bólóyè Olúbàdàn ni bólóyè Olúbàdàn kọ́ mo fẹ́ mọ̀. Ìtàn ni ò jẹ́ o ìtàn ni ò jẹ́ o ìbáṣe bí ọlọ́ba ìtàn ni ò jẹ́ o. Ìyàwó.